káàbọ̀ sórí ètò mọ́sọ̀ ìbò ìjẹ̀ṣà. Gbogbo yín kí mi fẹ́ràn rí aláti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àdúpẹ́ lọ́wọ́ rí o. Orúkọ mi ni Ìdòwú Ayọ̀mídé. Orúkọ olófòfò mi ni Adékanyè Ìyanu Olúwa. Mo dẹ̀ kí gbogbo ìyá tájọ mi ṣe mọ́sọ̀ ìbò ìjẹ̀ṣà. Ìfẹ́ ta ní síra ria èèní parẹ́ o. Àlejò mi ń káàbọ̀ sórí ètò mọ́sọ̀ ìbò ìjẹ̀ṣà. Ẹ kú iṣẹ́ olóòtú. Bí n ṣe wà ní ti ní àǹfààní sí 100,000 naira. Èló mo pè é? Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Ó dáa mẹ́rin àfọ́ tí n rò pé mo fọ́ ni. Gbogbo ẹ̀ ni màá gbà lọlé. Ṣùgbọ́n kó tó di wípé 100,000 owó jẹ́ ti tiyín, ń gbúdọ̀ sòyìnbó ká fi parí gbogbo ètò ìdádáhùn gbogbo ìbéèrè márààrún. Ṣé rí kí n bá wá gba gbogbo ìbéèrè ríà kí n dẹ̀ sọ òyìnbó ní ti ní àǹfààní sí best láti iléeṣẹ́ Fabulous Clothing and Print àti 100,000 naira kí n pè lẹ́ẹ̀kan ni. Ó dáa. Kí n bá wá sọ òyìnbó rárá tó kàn jẹ́ wípé ìbéèrè nìkan ní ìgbà ní ti láǹfààní sí aṣọ lọ́dọ̀ Fabulous Clothing and Print. Ó dáa. Láì fi àkókò rí aṣòfò, ìbá mi dárúkọ yín fún yàrá alẹ́. Orúkọ tèmi ni Ìrèmídé, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Midé Onípápánu. Midé Onípápánu. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ sómi ẹ̀gàn mo ti rí omi bá mi mú wá. Ọlọ́run bá mi máa pèsè ìkó yín. Ọmọ bíbí ìlú bo ni yín? Ọmọ bíbí ìlú Iléṣà ni mí. Iléṣà níbẹ̀? Bẹ́ẹ̀ni. South àbí west? Apá bẹ́ẹ̀. Ibo lápá bẹ́ẹ̀? Mímọ̀ Yorùbá rẹ̀ ṣùgbọ́n apá bẹ́ẹ̀ ni. South àbí west? Apá bẹ́ẹ̀. Ìwọ̀ oòrùn? Eléyìí tẹ́ bá tẹ̀ ti pé apá bẹ́ẹ̀ ṣáà ni. Iye mo bá ti pé? Ó dáa, èsì wàhálà. Iléèwé wo lẹ ti jáde? Mo jáde ní iléèwé Ògèdèngbé, iléèwé fún ìmọ̀ sáyẹ́ǹsì. Sáyẹ́ǹsì. Bẹ́ẹ̀ni, sáyẹ́ǹsì. Wọ́n ṣe máa ń pè é lédè Yorùbá rẹ̀ ni. Sáyẹ́ǹsì. Ibẹ̀ ni ti jáde? Ibẹ̀ ni mo ti jáde. Iléèwé gíga wo ni tí wàá lọ lẹ́yìn Ògèdèngbé ni? Iléèwé gíga tí mo lọ Òṣogbo ló wà. Báwo ni mo ṣe fẹ́ pè é? Iléèwé gíga tó ní mi ò mọ bí mo ṣe fẹ́ pè Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó dá láì fi àkókò rí aṣòfò, ó dà pé ìdíra rí awá lónìí. Mo dì wá ní o. Owó yìí màá gbà lọlé. Ìyẹn agbowó relé? Bẹ́ẹ̀ni. Ìyẹn àgbà relé? Bẹ́ẹ̀ni. Ìyẹn àgbàwò relé? Bẹ́ẹ̀ni. Ìyẹn agbowó relé? Màá gbà lọlé. Ọ̀dà èsì wàhálà bá mi fún ẹ ní ìbéèrè. Ìbéèrè kí ni yín? Ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin. Kí ni ìbá mi pé ìbéèrè ń ká síta? Kí ni ní èdè Yorùbá? Kí ni? Máa ní sùúrù fún ẹ. Ẹ ní sùúrù. Ní sùúrù. Mérò pé mo mọ̀ ọ́ o. Bá mi parẹ́. O tiẹ̀ tún bá wọn pa àmì náírà nì rẹ́. Má bínú sí hàn. Mo sì fẹ́ kí n ronú sí o. Mo sì fẹ́ kí n bá mi ronú sí. Hippopotamus. Ní Yorùbá. Ní èdè Yorùbá. Ó pakasọ. Ó pakasọ. Kí ni Yorùbá ń pè ní erinmilókun? Ṣebí erinmi náà máa ń pè ní irọ́ mi lè sọ. Ìsọ̀rọ̀. Rárá o. Erinmilókun. Ó dà pé òun ni. Ṣé iṣu ọ? Ó dà bẹ́ẹ̀. Iṣu ọ? Iṣu ọ? Ó dá mi lójú. Ó dá yín lójú? Díẹ̀. Ìdáhùn rẹ̀ náà rèé. Mo ti gbà. Kí ni gbà? Èmi kọ́ mo sọ dáhùn rẹ̀. Bá mi fún ọ ní ìbéèrè tó tẹ̀lé. Èló lowó orí ìkú bẹ̀?
50,000 naira rí ni o àbí Bẹ́ẹ̀ni. ẹ̀rẹ̀ ló wá lókun yìí bá mi pé kí iye rẹ̀ ó tó ṣe bẹ̀ ó tó rẹran sílé ó tó ra gbogbo nǹkan sílé. 50 ẹgbẹ̀rún lọ́nà 50. Ó dá yín lójú? Ó dá mi lójú. Ó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Ó dá mi lójú. Ó tó di pé nǹkan ìbéèrè ní síta. Subject wo ni fẹ́ràn nígbà kí n wà níléèwé? Kí n fẹ́ràn jù? Mi ò rántí. Ìrántí? Bẹ́ẹ̀ni. Àbí fẹ́ sọ? Mi ò rántí. Ìrántí? Nígbà ẹ bá mi pé ìbéèrè tó wà ní. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Kí ni Ìjẹ̀ṣà pè ṣé mo lè ṣàlàyé ẹ̀? Mi ì mọ ọ̀rọ̀ ẹyọ kan tó máa ń pè. Ọ̀rọ̀ ẹyọ kan tó máa ń pè yẹn gangan ni Ògiri. 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 Ẹ ní sùúrù. Ṣé mo ti ṣẹ̀yìn ni? Ọ̀tọ̀ tí mi lò lọ́wọ́ tẹ́lẹ̀ ni ó tó Ṣé tó ògiri ni? Òun náà ló ṣe parẹ́ kí n bá tún sọ inú tún lè bí oko tún kẹjú pa Èyí téèyàn máa ń fò. Kí ni Ìjẹ̀ṣà máa ń pè? Ògiri ni àbí òkè ògiri ni ilé. Òkè. Mo rógo o. Mo dẹ̀ gbìyànjú látàárọ̀ o. Nítorí èyí kan wù mí kí n mú kinní lọlé fẹ́ẹ̀sì ó wù mí náà kí n mú lọlé káwọn kan má sóyìnbó Ìjẹ̀ṣà sí lára ó dùn mí. Kò sí wàhálà. Ìyó wà ń bẹ́ẹ̀ náà ó tó nǹkan. Ó tó rọ̀gẹ̀dẹ̀. Ó tó rọ̀gẹ̀dẹ̀ àbí pánánà. Ọ̀gẹ̀dẹ̀. Kí ló máa ń fi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Kí ló máa kí ní kankan lè fọ̀gẹ̀dẹ̀ ṣe nílẹ̀ Yorùbá? Èmi máa ń lò ó ní ilé-iṣẹ́ tèmi. Fún kí ni? Fún ìpákéré. Ìpákéré? Kí ni? Plantain curry ni? Ìpákéré ni. Dòdò wa ń kọ́? Dòdò. Mo máa ń ṣe dòdò kiri náà. Dòdò kiri? Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ mi fún yín ní ìdáhùn sí iye yìí? Òun náà mi pè ní ìgànná. Àti ìgànná àti ògiri. Ní Ìjẹ̀ṣà, lédè Ìjẹ̀ṣà. Ok. Rárá mi ò sọ̀rọ̀. Mi ò sọ̀rọ̀. Ìjọ Ọlọ́run mo fi bẹ̀ yín sí. Mi ò sọ̀rọ̀. Àbójú mi le ni. Bọ̀dá yẹn yìí lójú wọn lè. Ó dẹ̀ wá náìsì o. Ọmọdé ẹ̀rìn bó ṣe rí dúdú tó ọmọ dúdú. Ti gbọ́. Bá mi fún ọ ní ìbéèrè tó tẹ̀lé ìwọ náà rárá sí yẹn jẹ́jẹ́. Ṣe mí jẹ́jẹ́ o. Ó kì í síbẹ̀. Owó tí kì í bẹ̀. Ìbéèrè kí ni mú? Ìbéèrè 5. Ìbéèrè 5. Ìbọn ọmọ Ìjẹ̀ṣà ní pera yín. Wọ́n kàn bí mi síbí ni o, mi ò gbọ́ Ìjẹ̀ṣà dáadáa. Ń gbọ́ Ìjẹ̀ṣà dáadáa. Ọ̀dà ìbéèrè kó wá lọ́wọ́ orin yìí wá ń gbọ́. Dá orúkọ 5 nínú àwọn àgbà Ìjẹ̀ṣà. Ṣebí mo lè sọ orúkọ ìnagijẹ wọn? Bó bá ṣe yé yín sí ìbá mi sọ síta. Ọ̀ṣun-Gbòhùn àbí ó wà nú ẹ̀? Ìdílé Ọ̀ṣun-Gbòhùn ẹni tó ní ilé-iṣẹ́ tá a ti ń fi ṣiṣẹ́. Á wà ńbẹ̀. Á wà ńbẹ̀. Ìṣọ́ wọ́n náà débi wọ́n ní rẹ̀. Ẹdú àwọn àgbà Ìjẹ̀ṣà. Ṣé àwọn àgbà tó ti pẹ́ tó ti lọ àbáwọn tó ṣì wà? Ìmọ̀ ń gbọ́kàn pé ìyẹn àgbà Ìjẹ̀ṣà bíi kábíyèsí wa. Bó bá mi parẹ́ bá mi. Ẹ mọ́ ti pa ẹ ní sùúrù. Ó yá. Ṣé bára àwọn àgbà Ìjẹ̀ṣà náà ní kábíyèsí wa àná wa? Ṣó dá yín lójú? Àwọn àgbà Ìjẹ̀ṣà náà ni. Àgbà Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Àgbà Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Bá mi. Ẹ ní sùúrù jàre. Wá lágbára o. Ṣé ẹ sì fẹ́ gbìyànjú sí? Ìgbìyànjú rẹ̀. Mo ti gbìyànjú àti dárúkọ ẹnìkan, ẹ sọ pé kán parẹ́ lójú ẹsẹ̀. Èmi kọ́ mú parẹ́. Tí ò sì pé ìṣẹ́jú kan. Ara rẹ̀ ni a ti ní rísàwẹ̀ ti Iléṣà rísàwẹ̀ ara àwọn ìyá àgbà Ìjẹ̀ṣà. Ara kábíyèsí wa náà ńkọ́ ìbára àgbà Ìjẹ̀ṣà. Kábíyèsí rẹ̀ ni àgbà Ìjẹ̀ṣà lámì sọ yìí èsì lára. Tọ́mọ kékeré ni kábíyèsí ni. Mi sọ bẹ́ẹ̀ o. Nọ́mbà 1 rẹ̀ ní nílẹ̀ Ìjẹ̀ṣà o. Àwọn ọba ńlá ìmọ̀ ń gbọ́ àbí ìmọ̀ ń gbọ́. Ọba ńlá tilẹ̀ Ìjẹ̀ṣà. Ó di mélòó? Ó di 2 àbí? Ó di 2. Ìkẹta Ògbóni ti Òpólé. Báwo lẹ fẹ́ kí n mọ gbogbo nǹkan tẹ̀ ń dárúkọ yẹn?
ṣebí ìgbà mo béèrè lọ́wọ́ yín pé mo béèrè mo ní ọmọ ìbò ní. mélòó lára mi báwo lè fẹ́ kí n mọ̀ báwo mo ṣe fẹ́ gbà á. ọ̀dà ǹjẹ́ kí mi dá mi dúró mẹ́rin bá mi fún ọ ní ìbéèrè. ẹgbà béèrè yín. wọ́n ní ògbà béèrè rẹ mọ́ bínú sí i. èló ló kú bẹ́ẹ̀ ń wo ké olówó náà ló máa fún yín ní ìgboyà. ẹgbẹ̀rún mẹ́wàá. ó tó ṣe bẹ̀. ó tó òróró. ọ́ìlì kọ́ rèé ni. òróró. ó dá ìbá mi ìbéèrè kí náà ní ó wà lọ́wọ́ rẹ. ìbéèrè kẹta. ìbéèrè kẹta ó yá. kí ni ní òǹkà Yorùbá? ìsáàrè iléèwé Ògèdèngbé. ó ti pẹ́ o ó ti pẹ́ ìpápánu ló wà lórí mi. ní ìpápánu. omi jáwóre ni. bẹ́ẹ̀ni. ẹ wo mi rò pé mo rántí. mi rò pé rántí. bẹ́ẹ̀ni. ìgbìyànjú ìgbìyànjú ó dà parẹ́. èmi bá mi. parẹ́ ó ti kì í síbẹ̀. owó rèé ẹgbẹ̀rún 5,000 àbí 5,000 naira o tó ra indomie o tó ṣe spaghetti. ní tẹ̀lé máa ní dáhùn béèrè o àbí kí mi dáhùn ẹ̀ kí ni x. èmi báyìí ni báyìí ni òun yìí. kí ni ìsọ ní èdè Yorùbá. mẹ́wàá kí wá ní ẹ́lí. ẹ sọ. 50 so tá a bá yọ s minus ẹ́lí ó jẹ́ 40. mi ò sọ bẹ́ẹ̀ o ó ní mo sọ o. ṣe lè gbìyànjú bẹ́ẹ̀. ṣebí tí bá gbìyànjú ẹ dá owó mi padà síbẹ̀. bá a la ṣe àdá padà síbẹ̀ ó ti lọ. mi ò gbìyànjú mọ́. gbìyànjú mọ́ ó dà èmi mo kàn fẹ́ kí n sọ ni kí n kàn lè sọ pé ń rìn mọ́. ó jẹ́ bọ́ ti sọ ẹ máa dá owó mi padà síbẹ̀. ó ti dà bẹ́ẹ̀ ó dà ẹ̀ náà sọ bá mi fún ọ ní ìbéèrè tó. mi wá gba ìkankan. ìbéèrè kí lè ní. ìbéèrè àkọ́kọ́. ó yá. fi àmì sórí ṣé okay. pọ̀ lógo. ìfàmì sí lórí. ṣebí mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. ó yá ìbéèrè rẹ. ṣebí àádọ́rùn-ún. jẹ́ ronú sí. ó tí kì í síbẹ̀ omidé ẹgbẹ̀rún 2. kò sí nǹkan tẹ́lẹ̀ yìí fẹ́ ká mọ̀. ara spag abẹ́nira aróòrò kí n fi adín ọbẹ̀ rẹ̀ abẹ́nira ó yá ìgbìyànjú à ń parẹ́ o. tẹ́lẹ̀ sọ ilé fún ní Yorùbá màá wá fi àmì sórí ẹ̀. èèyàn wá fi àmì sórí ẹ̀. mo mọ àmì ìbéèrè méjì ló gbé dání ni kí n bá ti sọ bẹ́ẹ̀ ni á pa ẹgbẹ̀rún 2 tó kù. tẹ́ bá ti sọ fún mi kẹ́rí ẹgbẹ̀rún 2 àjọpín lẹ́yọkọ̀. ẹ jọ. tí mo bá ti sọ ó ti lọ nìyẹn. mo mọ àmì dáadáa. ẹ mọ àmì dáadáa. mo mọ àmì o. kí wá lè rè mí tí mo bá wá sọ. mo mọ àmì ṣùgbọ́n àwọn òǹkà Yorùbá yìí ẹ ní sùúrù o. ni ọmọ orúkọ mo dẹ̀ ti dira wá. èmi náà rí i pé ń dira ẹlẹ́dàá ìyá mi lè gbà kò yín o. ó yá ó kù ṣẹ́jú kan. àádóje nínú Yorùbá. ẹ ní sùúrù ẹ wo ẹ gbà. mo lè fi àmì sí ẹ sọ Yorùbá yìí fún mi bí wọ́n sọ Yorùbá yìí máa fàmì sí. Yorùbá yìí ni 70.
àádọ́rin ṣe bá àádọ́rin ni 70. 7 òun ni àádọ́rin. Etí ìṣòdòrò o. Mi ìṣòdòrò ìyín ní kí mi bá yín sọ mo tún bá yín sọ. Ẹ̀yin lẹ sọ̀rọ̀ sí mi lẹ́nu. Ga o. Ìyó wa bẹ́ẹ̀ náà tó nǹkan. Ẹ tó nǹkan kan o. Mo wo yín dání. Kí mo rí dání. Ẹ gba ìbéèrè. Wọ́n ní kò gbà béèrè rẹ olóògbé. Wọ́n ní kò gbà ìwọ náà máa sìn jẹ́jẹ́. Bóyá sí ọ̀dà. Bóyá sí ọ̀dà. Ǹjẹ́ ṣé kí olólùfẹ́ yín nílé bá yín fàmì sí? Ká ṣe. Sí kí lẹ pé Yorùbá yìí? 70. Kí lẹ pé Yorùbá yìí? Àádóje. Àádọ́rin. Àádọ́rin. Dòmí dòre. Mo máa mi. Ìmọ̀ ni. Ẹ̀dẹ̀ bá mi dá padà. Ó ti lọ. Mo máa mi. Ṣùgbọ́n mi ò mọ àwọn òǹkà Yorùbá ni. Ó ti lọ. Dòmí dòre àádọ́rin. Ó ṣe mí láàánú. Mo ti lè gba ilé náà. Ṣé 500 naira? Kí ni 500 naira? Màá fi ra omi inú ike. Omi inú ike. Nǹkan àlejò. Iṣẹ́ gan ni mi dé. Pa pín dẹ̀ dá lóhùn. Ìmọ̀ títí sọ ìbò ká fi àparí o. Bẹ́ẹ̀ni sọ. Lórí ilẹ̀ padà jẹ́ gbèsè kí n tó kúrò lórí ètò. Ìgbèsè yẹn ni mi ń gbé. Mo lè mọ́ owó lọlé o, ṣùgbọ́n ìgbèsè mi lè jẹ gbèsè. Ọ̀dà lẹ́ẹ̀kan sí ìbá mi dárúkọ yín fún yàrá ilé. Ẹ̀yin olólùfẹ́ wa, orúkọ tèmi ni Ìrèmídé, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mídé onípápánu. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ ká pè yín kí n dẹ̀ dá lóhùn. Ṣé o? Iṣẹ́ gan ni o. Ìmọ̀ rò pé bóyá ìyẹn olódò a kàn fi mí entertain ara rẹ̀ nílẹ̀ Ìjẹ̀ṣà ni o. Èsì pé bóyá èèyàn kan dá o. A kàn fi mí múná ara rẹ̀ adùn nílẹ̀ Ìjẹ̀ṣà. Iṣẹ́ gan ni o. Sí ìyẹn olólùfẹ́ rẹ̀ nílé iṣẹ́ gan ni kí n bá mi wò látàárọ̀. Ìjọ ìmọ̀ gbàgbé kí n bá wa like rẹ̀, kí n bá wa share, kí n tún bá wa subscribe sórí YouTube channel ẹni. Ọ̀fẹ́ ni iṣẹ́ púpọ̀. Please subscribe and like, and in case you miss the first episode, click on this link and watch it. Thank you so much.